ẹ jẹ́ máa fi eléyìí kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kí ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ẹ jẹ́ sọ pé ojú tẹ fún wọ̀wá ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn ọdún kérésìmesì a sì kú múra sílẹ̀ ọdún tuntun 2025 Elédùmarè yóò jẹ́ kó bá wa láyé àtàyè tó wù wá láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà la ṣe bẹ́ẹ̀ tà tún mú wá orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ já wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ fi Tinubu sílẹ̀ yóò mọ irú ènìyàn tá a jẹ́ láìpẹ́ yìí a yóò fojú rẹ̀ rí ṣége banza lórí ọ̀rọ̀ owó orí èyí tó gùn létí ò fẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ wa yìí. gómìnà ìpínlẹ̀ Bauchi ló fi ohùn léde bẹ́ẹ̀. ìjọba Tinubu ń ṣe dáadáa bẹ́ẹ̀ ló ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí a bá wá rí àwọn tán dìtẹ̀ lé lórí orí asán lásán òní ọ̀rọ̀ wọn yóò já sí. Dóyin Òkúpè ló fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ bẹ́ẹ̀. lẹ́yìn wákàtí 24 tí ìyá gómìnà ìpínlẹ̀ Jigawa jáde láyé níṣe ni àkọ́bí gómìnà náà ló náà ṣe bẹ́ẹ̀ tó fò sánlẹ̀ tó sì kú lójijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣẹlẹ̀. ọmọ mi ò mọ nǹkan kan rárá o ẹ bá mi fi Naomi sílẹ̀ ìyá olórí tẹ́lẹ̀ láàfin Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ ó ní ó ń sunkún sọmọlédè Nàìjíríà lọ́rùn láti jẹ́ kán síjú àánú wo olórí tẹ́lẹ̀ náà èyí tí ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Kogi ti tẹ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga tó dú ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn ní ìpínlẹ̀ náà tó sì gba owó sá lọ lọ́wọ́ rẹ̀. ní ìpínlẹ̀ Abia báyìí orí kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé méjì kan yọ kúrò lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tí ilé alájà méjì kan tó jálulẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún. ní ìpínlẹ̀ Èdó báyìí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ bàbá tó ṣekú pa ọmọ rẹ̀ ọmọ ọdún 4 ní ìpínlẹ̀ náà lẹ́ni tí wọ́n ló ti lo egbògi olóró tó sì ṣe bẹ́ẹ̀ da orí rẹ̀ rú lásìkò ọ̀hún. àpapọ̀ ọmọ káàárọ̀ òjìrè ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí bàbá ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè lórí ìpapòdà aya rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ tó di olóògbé. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ fi Tinubu sílẹ̀ o yóò mọ irú ènìyàn tá a jẹ́ láìpẹ́ yìí a yóò sì fojú rẹ̀ rí ṣége banza lórí ọ̀rọ̀ owó orí èyí tó gùn létí kò fẹ́ gbọ́rọ̀ lé lórí yìí. gómìnà ìpínlẹ̀ Bauchi ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀. ẹni tí ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Bauchi Bala Mohammed tó tún jẹ́ alága fún àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ó fi ọ̀rọ̀ yìí léde lásìkò táwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ń ṣe àbẹ̀wò sí ní ilé ìjọba ti ìpínlẹ̀ Bauchi láti fi ṣe àyájọ́ ọjọ́ kérésìmesì. ibẹ̀ ni gómìnà ọ̀hún ló ti sọ̀rọ̀ léde tó ti sọ di mímọ̀ wípé lórí ọ̀rọ̀ àtúnṣe àti àtúntò owó orí èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ di mímọ̀ wípé ó ti wá sí ìmúṣẹ ó ní ẹ fi bàbá náà sílẹ̀ láìpẹ́ yìí a yóò fojú rẹ̀ rí ṣége banza torí wípé àwa la dìbò fún un ó sì wá débẹ̀ tó sọ wípé ìta bá sọ kò nítumọ̀ ní etí rẹ̀ mọ́ ó ní lásìkò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń gbìyànjú láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà níṣe làwọn mọ akitiyan àti gudugudu méje tó ń ti yàyà mẹ́fà táwọn ṣe fún ààrẹ ọ̀hún kó tó di pé ó dórí àléfà ó ní yóò sì wá débẹ̀ tán tí yóò wá sọ wípé títa àwọn ọ̀jámọ̀ kankan ní etí òun mọ́ ó ní ìjọba tá à ń lò lọ́wọ́ yìí kì í ṣe ìjọba ológun débi tí kò ní gbọ́ ìyà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kọ sí ìgbésẹ̀ èyí tí ó ń gbé ó ní ṣe ló yẹ kí ìjọba tó wà lóde yìí kó kó etí ìgbọ́ràn sí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ àwọn tó wà ní àrẹwà tí ń ṣe ilẹ̀ Haúsá lọ́hùn-ún. nígbà tí ó ń ṣe àlàyé ó ní ètò àtúnṣe sí owó orí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gùn léyìí níṣe ní òkú àkóbá ńlá àti wàhálà tó fi mọ́ ìdààmú bá àwọn táwọn wà ní ilẹ̀ Haúsá wọn ó nítorí pé tó bá ti lè ṣe bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ owó orí ọ̀hún tó wá sí ìmúṣẹ ó di dandan káwọn ní ìpèníjà láti san owó fún àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ́ ohun mèremère tó yẹ káwọn gùn lé ní ìpínlẹ̀ náà bí à ń tún ọ̀nà ṣe
àti àmójútó ètò ẹ̀kọ́ ó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ owó yanturu ó ní yóò máa bọ́ sí àpò ìjọba àpapọ̀ tí owó orí náà tó bá ti lè wá sí ìmúṣẹ. Ó wá sọ dímọ̀ wípé káwọn ọmọlẹ́yìn Kristi ọ̀hún bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ Kérésìmesì yìí kí wọ́n lo àsìkò yìí láti fi gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà lórí pé kí ìtẹ̀síwájú tó péye kó lè wà ní àsìkò yìí. Bẹ́ẹ̀ náà ló tún fọ́ mẹ́wàá sọ̀yà wípé àwa la dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ilẹ̀ Haúsá bẹ nínú àwọn tó dìbò fún, kò wá yẹ kó ṣe bẹ́ẹ̀ kó ṣèkà fún àwọn ẹni tó bá jẹ́ pé bó ṣe fẹ́ tiẹ̀ náà nu àwọn náà ti rẹ́kẹ̀dé torí wípé ojú rẹ̀ yóò bó yóò sì rí pọ̀npọ̀nàyàn láìpẹ́ yìí pẹ̀lú ṣẹ́gẹ̀ banza èyí táwọn ti ń tọ́jú kalẹ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò bá ti gbọ́rọ̀ táwọn ń sọ fún un. Ìjọba Tinubu ń ṣe dáadáa bẹ́ẹ̀ ló ń ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ bí a bá wá rí àwọn tó ń fẹ́ dìtẹ̀ láti lé ìjọba náà kúrò lórí àléfà orí asán lásán ó ní wọ́n ń ṣe gbogbo akitiyan náà lé lórí. Dóyin Òkúpè ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ alága àgbà fún ìpolongo ìdìbò fún Peter Obi lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú Labour Party Dóyin Òkúpè tẹ́lẹ̀ rí ó ní ó sọ èyí di mímọ̀ lásìkò tán ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú rẹ̀ lórí móhùnmáwòrán àwọn oníròyìn. Ibẹ̀ ni Dóyin Òkúpè ti ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà torí pé bó ṣe bá orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ kọ́ yìí tó fi ní ìtẹ̀síwájú àti ìtẹ̀síwájú tó lóòrìn tó sì làmìlaka ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní àní ò sí bẹ́ẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ṣe ààrẹ lọ́dún 2027 yìí ó nítorí wípé àlàkalẹ̀ tí ń bẹ nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní pé tí àwọn tí wọ́n wá láti gúúsù yìí tí wọ́n báyìí tí ìlú ọdún mẹ́jọ wọn pé kò tí ì sí àǹfààní fáwọn ti àrẹwà láti díje sí ipò tí wọ́n bá tiẹ̀ wá díje wọn kò ní wọlé torí wípé àjọsọ tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ni onílòótọ́ kápábì ká sì yọ àbídúnú rẹ̀ kúrò kò sí ìwé òfin tó fi ààyè gba tí òun sọ yìí ṣùgbọ́n láàrin àwọn tán jẹ́ òǹṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti jọ fẹnu kò tí wọ́n bá tún wá ní àwọn ò tún sọ bẹ́ẹ̀ mọ́ a jẹ́ pé wọ́n ti yẹ àdéhùn tí ń bẹ láàrin àwọn orígun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Nàìjíríà ni. Nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 èyún Alhaji Atiku Abubakar ó ní èèyàn dáadáa ni tó sì tó gbangba sùn lọ́yẹ láti ṣe ó ní kò sóhunkóhun tó lè di lọ́wọ́ láti lè má jáde sí ipò ààrẹ torí pé ó kájú ẹ̀ ó sì wà lábẹ́ òfin láti díje ó ní ṣùgbọ́n ní tó wà ńlẹ̀ yìí náà ni ò tí ì jẹ́ kí tẹnu kókó náà ó nítorí wípé Àtíkù Abubakar ilẹ̀ àrẹwà lọ́hùn òun ló ti wá tí ń ṣe ilẹ̀ àwọn Haúsá onítẹ̀bá sì gbàgbé ààrẹ àná Muhammadu Buhari ó mọ̀ ti lọ ọdún mẹ́jọ tiẹ̀ sẹ́yìn oníṣò kò sáǹfààní fún Àtíkù Abubakar láti lè ṣe oní bẹ́ẹ̀ náà ni Peter Obi òun náà jẹ́ akínkanjú tó sì ní ìwòye sí tó tọ́ àti tó yẹ fún orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n o tá a bá tún ní ká wo eléyìí a kò sì tún lè fi àyè gba Peter Obi torí wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sì ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti pé ọdún mẹ́jọ tiẹ̀ kò tí ì pé fún ìdí èyí báwọn kan bá wá pàdé àpòpọ̀ tí wọ́n kóra wọn jọ tán pé bíríkótó ń bíríkótó tán sì pé bíríkótó ń bíríkótó ó ní lórí asán ni wọ́n ń ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu torí pé bàbá náà ti wá báyìí dandan sì ni kó tún lo sáà kejì lẹ́yìn ọdún mẹ́rin tó ń lò lọ́wọ́ yìí. Dóyin Òkúpè ló fi ọ̀rọ̀ náà léde síta. Lẹ́yìn wákàtí mẹ́rìnlélógún tí ìyá gómìnà ìpínlẹ̀ Jigawa ṣe bẹ́ẹ̀ tó jáde láyé níṣe ni àkọ́bí gómìnà náà fò sánlẹ̀ tó kú lójijì látàrí ìjàmbá ọkọ̀ ojú pópó èyí tó ṣẹlẹ̀ sí i. Gómìnà ìpínlẹ̀ Jigawa ló ti wà nínú ọ̀fọ̀ báyìí ìyún Umaru Namadi ẹni tí ó ṣe bẹ́ẹ̀ pàdánù ìyá rẹ̀ ní ọjọ́ kan sẹ́yìn nínú èyí tí ìròyìn tó ti jáde lánàá òde yìí wípé àkọ́bí rẹ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Umaru Namadi Abdulwahab olóò náà ti ṣe bẹ́ẹ̀ tó ti dágbére fáyé látàrí ìkọlù ojú pópó èyí tó ṣẹlẹ̀ nínú òpópónà Dutse sí Kafin Hausa ní ìpínlẹ̀ Jigawa ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń jáde láti ẹnu ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún gómìnà ìpínlẹ̀ náà Hamisu Mohammed Gumel ó ní ó sọ di mímọ̀ wípé ní ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ó ní àwọn fi ń kéde ikú ẹni tó jẹ́ ọmọ
àkọ́bí gómìnà ìpínlẹ̀ Jigawa èyí tó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé báyìí látàrí ìjàmbá ojú pópó èyí tó ṣẹlẹ̀ sí ní àsìkò tó ń rìn lójú òpópónà tó sì ní ìjàmbá ọ̀hún ó ní wọn yóò sin òkú ọ̀dọ́kùnrin náà tó jẹ́ ẹni ọdún 24 àkọ́bí gómìnà ìpínlẹ̀ Jigawa ọ̀hún láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ìlànà tẹ̀sìn mùsùlùmí bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. ọmọ mi ò mọ̀ nǹkan kan rárá o, ẹ bá mi fi Naomi sílẹ̀. ìyá olórí tẹ́lẹ̀ láàfin Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ló sọkún sọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn látàrí ọmọ rẹ̀ Naomi tí ń bẹ látìmọ́lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí. kì í ṣe ìròyìn mọ́ rárá tá a ti mú fún wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ẹni tó jẹ́ adájọ́ Ọlábísí Ògúnkànmí tó ti pàláṣẹ wípé kí olórí tẹ́lẹ̀ láàfin Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ olórí Naomi Sílẹ̀kùnọlá àti aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò Àgídìgbò tó ń bẹ nílùú Ìbàdàn arákùnrin Oríyọmí Hamzat tó fi mọ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ girama ìyún Islamic High School principal ilé ẹ̀kọ́ náà Abdullahi Fasasi tán ti ní káwọn mẹ́tẹ̀ẹ̀ta wà ní inú ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó tẹ̀síwájú ní ọjọ́ 13 inú oṣù kínní ọdún 2025 báyìí níṣẹ́ ni ìyá olórí tẹ́lẹ̀ náà ló wá ń sọkún kíkan báyìí sí ojú ayélujára tó sì ń pe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ ṣùgbà mi àkọ́kọ́ kọ́ leléyìí tí Naomi yóò ṣe tó ti ń ṣe ohun rere fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní oríṣiríṣi ìpínlẹ̀ ó ló ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣe àwọn iṣẹ́ ribiribi yìí ó ní tìlú Ìbàdàn kì í ṣe pọ́ mọ̀ọ́mọ̀ àbọ̀ ni tó fẹ́ gbà nínú ikú àwọn ọmọ tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n di olóògbé bẹ́ẹ̀ náà ló bá àwọn òbí àwọn ọmọ náà kẹ́dùn wípé ẹ mọ̀ kó ara fẹ́ra kù ṣùgbọ́n ẹ dákun ẹ dábọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má wò mìíràn ẹ má jẹ́ kọ́ ọmọ mi kó ṣe bẹ́ẹ̀ kó ṣẹ̀wọ̀n oore ló wá ṣe yín o ẹ sì má ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fibi sùn torí kò mọ̀ kankan nípa ìkọlù àwọn ọmọ náà lóòótọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìnìà Ṣèyí Mákindé ó ti fún un léde lórí ọ̀rọ̀ ọ̀hún nínú ètò sọdímọ̀ wípé àwọn kò ní lajú àwọn sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́ ilé ẹjọ́ yóò sì ṣe ìwádìí fínífíní lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹni tó bá sì ti jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án dandan ni kó fojú winá òfin lórí ọ̀rọ̀ náà. ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Kogi ti tẹ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga tó ṣe bẹ́ẹ̀ tó dú ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn ní ìpínlẹ̀ ọ̀hún tó sì gbowó tó jẹ́ $200 náírà lọ́wọ́ rẹ̀ sá lọ. gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti ìpele kejì ní ilé ẹ̀kọ́ Confluence University of Science and Technology COSTECH tó wà ní Ọ̀sára ní Kogi ní ìyún Usman Tijani ó ní ọ̀rẹ́ rẹ̀ Abdulmokiti Musari ló ti ṣe bẹ́ẹ̀ fi ọ̀bẹ dúlọ́rùn lẹ́ni tó fẹ́ gbẹ̀mí rẹ̀ ṣùgbọ́n tí Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tó kó ọmọ náà yọ tó sì wà nílé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí àlàyé SP Williams Aya ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ ní nǹkan bíi dédé agogo mẹ́jọ alẹ́ ní ọjọ́ 23 inú oṣù kejìlá ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí arákùnrin tí wọ́n pè ní Abdulmokiti yìí bó ti ṣe ìkọlù sí ọ̀rẹ́ rẹ̀ ní ojú òpópónà ìtàn ni ó wà ní agbègbè Adafi Burial Ground New Zango ìyún ní Àdáfì yìí tí ń ṣe ìpínlẹ̀ Kogi nígbà tí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Àdáfì yìí Bashiru Ọ̀kátẹ̀wù tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé àwọn gbọ́ ariwo làwọn sì ṣe bẹ́ẹ̀ pé àwọn agbófinró tí wọ́n lọ ṣe àyẹ̀wò síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú èyí tí wọ́n rí Usman tó ń japoro kú nílẹ̀ lẹ́ni tí wọ́n ti fi ọ̀bẹ dú ní ọrùn tó sì fẹ́ gbẹ̀mí rẹ̀ kó tó di pé arákùnrin náà ṣe bẹ́ẹ̀ ó júbà ìwòrò wọ́n ti gbé lọ sílé ìwòsàn ní olúlu ìpínlẹ̀ Kogi tí ń ṣe Lọ́kọ́jà nínú ìtàn ní gba ìtọ́jú lọ́wọ́ báyìí nígbà tí Abdulmokiti tó ti ṣe bẹ́ẹ̀ tó ti júbà ìwòrò
bó ṣe wu ìwà burúkú ìtàn ṣùgbọ́n tí akitiyan àwọn agbófinró àtàtìlẹ́yìn àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ṣe nínú èyí tí wọ́n ti fura mọ̀ wípé Abdulmugiti ló ti ṣe bẹ́ẹ̀ sá lọ sí ìpínlẹ̀ Èkìtì níbi tí wọ́n ti fi páńpẹ́ òfin mú lẹ́ni tí wọ́n ní ó gba ẹgbẹ̀rún lọ́nà igba náírà lọ́wọ́ arákùnrin náà ṣáájú kí ó tó sá lọ. Ní ìpínlẹ̀ Abia orí kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé méjì kan yọ kúrò lọ́wọ́ ikú òjijì lẹ́yìn tí ilé alájà méjì kan tó ṣe bẹ́ẹ̀ tó já lulẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ní agbègbè tí wọ́n pè ní nọ́mbà 20 Ozo Item Umaya tí ń ṣe olúlu ìpínlẹ̀ Abia ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ kérésìmesì tí ń ṣe ọjọ́ 25 inú oṣù tá a wọ̀ yìí pẹ̀lú bá ti sọ di mọ̀ wípé olú ló kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé méjì náà ló kó wọn yọ lẹ́ni tí wọ́n ti ń ṣiṣẹ́ ní ilé ọ̀hún tá ń kọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ṣùgbọ́n tọ́jọ́ ọdún náà tó jẹ́ ọjọ́ ìsinmi fún wọn nínú èyí tí kò fi àyè sílẹ̀ fún wọn láti wá ṣiṣẹ́ lọ́jọ́ yìí ọjọ́ tí wọn kò wá síbi iṣẹ́ yìí gan-an òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé ẹni tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ ṣùgbọ́n tó ní ká fi orúkọ bo òun ní àṣírí ó ní ẹni tó gba iṣẹ́ ìkọ́lé ọ̀hún èèyàn kọ̀ǹtráktọ̀ òun ló ti ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ wòrò tó ti sá lọ o lẹ́yìn tó gbọ́ ìròyìn búburú náà pé ilé ọ̀hún ó ti wó lulẹ̀ torí pé kò mọ̀ bóyá ìjàmbá ọ̀hún kan àwọn ènìyàn àbí kò kan àwọn ènìyàn ló sì ti ṣe bẹ́ẹ̀ tó ti sá lọ báyìí nínú àlàyé rẹ̀ ó tẹ̀síwájú pé olówó kan nínú agbègbè ọ̀hún òun ló ṣe bẹ́ẹ̀ tó ní ilé tí wọ́n ń kọ́ yìí ṣùgbọ́n táwọn fura mọ̀ ní wípé wọn kò lo àwọn ohun ìkọ́lé èyí tó dáa fún òṣìṣẹ́ kọ́lékọ́lé ọ̀hún èyí tó sì fa wàhálà tí ilé náà tó fi dà wó lulẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia èèyàn arábìnrin Nke Iru Ọ̀gbá ó ní ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì ti sọ nímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Abia wọ́n ti gbẹ́sẹ̀ lé ilé ọ̀hún tí wọ́n sì ti fi sí ọwọ́ òfin báyìí àfi ìgbà tí òṣìṣẹ́ kọ́lékọ́lé tó gbaṣẹ́ ọ̀hún àtẹni tó nílé tán bá tó yọjú sí agbègbè náà nínú èyí tí wọ́n sì ti wó gbogbo ilé náà wó lulẹ̀ pátápátá kó má bàa ṣe ìkọlù míì fáwọn olùgbé agbègbè náà lọ́jọ́ iwájú. Ní ìpínlẹ̀ Èdó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti tẹ bàbá tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ rẹ̀ ọmọ ọdún 4 ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́ni tí wọ́n ní ó ti lo egbògi olóró tí kò sì mọ tó ń ṣe mọ́ kó tó hùwà burúkú náà. Arákùnrin Theophilus Ozazuwa ó ní ọwọ́ ti bàbá yìí èyí tí wọ́n sọ di mọ̀ wípé ó ti jingiri ní ẹni tó máa ń lo egbògi olóró líle nínú èyí tí ó sì máa ń da orí rẹ̀ àtọpọlọ rẹ̀ láàmú èyí tó mú tó fi ṣì í ṣe lásìkò yìí pẹ̀lú bá ṣe sọ di mọ̀ wípé ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọmọ rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Testimony ọmọ ọdún 4 nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Moses Yamu ó sọ di mọ̀ pé ní nǹkan bíi dédé aago 12:00 ọ̀sán ọjọ́ Tuesday ní agbègbè tí wọ́n pè ní Ogbezin Quarters òpópónà Benin sí Àgbọ̀ ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tí àwọn olùgbé agbègbè náà ṣe fún àwọn agbófinró wọ́n sọ di mọ̀ wípé arákùnrin Theophilus ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti lo egbògi olóró líle nínú ètò pariwo wá láti ojú oorun lójijì tó ń pe orúkọ Jésù nínú ètò sì ní ó di ọmọ rẹ̀ lọ́rùn mú tó ṣe bẹ́ẹ̀ tó jẹun orí ọmọ náà mọ́ ògiri nínú ètò ọmọ náà ṣe bẹ́ẹ̀ tó bá ibi ìṣẹ̀lẹ̀ náà lọ wọ́n gbìyànjú láti gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n òkú lẹ́lẹ́jà tà ó ní àwọn olùtọ́jú èyàn dókítà ní ilé ìwòsàn náà kéde ọmọ náà síta wàyí o wọ́n ti fi páńpẹ́ òfin mú arákùnrin ọ̀hún Theophilus tó ti wà ní àhámọ́ báyìí nígbà tí ọ̀gá àgbà àwọn agbófinró ìpínlẹ̀ Èdò Umaru Ozigi tó rọ gbogbo àwọn ọ̀dọ́ langba wípé ẹ jẹ́ ká jìnnà sí egbògi olóró líle èyí tó lè ṣe àkóbá ayérayé fún yín torí pé èyí tí arákùnrin yìí tó jì sí òfin rẹ̀ yìí ní í ṣe ni ó lo egbògi olóró tó sì ṣe bẹ́ẹ̀ da ọpọlọ rẹ̀ rú. Àpapọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí bàbá ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè lórí ìpapòdà aya wọn tó ṣe bẹ́ẹ̀ tó di olóògbé. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá tún padà máa fún yín ní ìròyìn míì ẹ má gbàgbé tẹ́ báyìí tí subscribe sórí ìkànnì yìí ẹ tètè bá wa ṣe tẹ́ bá ti ṣe ẹ tẹ notification yín Elédùmarè yóò máa wà pẹ̀lẹ́ nìkan kan wá títí di ìgbà tá máa pàdé ó dàbọ̀ ọdún ayọ̀ láòsè.